Aláròyé máa wí o. Èèyàn mọ́kàndínlọ́gbọ̀n bá ìjàmbá ọkọ̀ ojú omi lọ ní Yobe. Ẹ̀mí tó ti bá ìṣẹ̀lẹ̀ ìjàmbá ọkọ̀ ojú omi tó ṣẹlẹ̀ níjọba ìbílẹ̀ Nguru nípínlẹ̀ Yobe lọ́jọ́ àbámẹ́ta Sátidé ọjọ́ 3 oṣù kínní ọdún 2026 lọ ti kúrò ní mẹ́ẹ̀ẹ́dọ́gbọ̀n ó ti di mọ́kàndínlọ́gbọ̀n báyìí, gẹ́gẹ́ bí àtẹ̀jáde tí akọ̀wé àjọ tó mójútó ìṣẹ̀lẹ̀ pàjáwìrì ní ìpínlẹ̀ Yobe, ìyẹn Yobe State Emergency Management Agency Yosema, ọ̀mọ̀wé Muhammed Goje fi síta lọ́jọ́ ajé Monday ọjọ́ 5 oṣù kínní ọdún 2026 nílùú Damaturu. Ó ní wọ́n tún ti rí òkú èèyàn 4 sí i, àmọ́ àwọn òmùwẹ̀ yóò sì máa wá inú omi náà síwájú sí i nítorí èèyàn 8 sí 10 ni wọn kò tí ì rí báyìí. Bákan náà ló ní èèyàn 13 tó farapa nínú ìjàmbá náà ti gba ìtọ́jú nílé ìwòsàn tí wọ́n sì ti darí sílé. Akọ̀wé ọ̀hún sọ wípé kíkó èrò ju iye tí ọkọ̀ ojú omi náà lè gbà lọ àti àìdára tó ọkọ̀ ojú omi ọ̀hún fúnra rẹ̀ pẹ̀lú ohun tó fa ìjàmbá náà. Ó wáá fi kún ọ̀rọ̀ rẹ̀ pé látàrí ìṣẹ̀lẹ̀ yìí, gómìnà Mai Mala Buni ti darí àjọ Yosema láti darapọ̀ mọ́ àjọ ìjọba àpapọ̀ tó wà fún ìdáàbòbò ìrìn àjò orí omi. Ó ní nípa irú àjọṣepọ̀ yìí, àmójútó tó yẹ wà fún ìrìn àjò orí omi. Wọ́n á sì lè fi òtélé wíwọ̀ ẹ̀wù ìdáàbòbò ìyẹn life jacket. Bí a kò bá gbàgbé, ní nǹkan bí aago 8:12 lálẹ́ ọjọ́ àbámẹ́ta Sátidé ni ọkọ̀ ojú omi náà dojúdé agbègbè Àdíyánì nílùú Jigawa ni ọkọ̀ náà ti ń bọ̀ kó tó wá dojúdé nílùú Gabi lórí omi Yobe. Àwọn arìnrìn àjò tó lé ní 50 tí wọ́n jẹ́ àgbẹ̀ àti oníṣòwò ni wọ́n wà nínú ọkọ̀ náà lásìkò tó dojúdé. Ibi tí ìṣẹ̀lẹ̀ náà ti wáyé sì tó 210 kìlómítà sí Damaturu, ìyẹn olú ìlú Yobe. Táíwò Ọlárẹ̀wájú ló ṣe àkójọpọ̀ ìròyìn yìí fún ìkànnì Aláròyé Online TV.